mo kí onílé, mo kí àlejò, mo kí ọba, mo kí ìjòyè, mo kí gbogbo àwọn ọmọ ọ̀dá ayé nílé lóko lájò lẹ́yìn odi o. Mo kí gbogbo ẹ̀yin ajìjàngbara tí ẹ̀ ń jìjàngbara pẹ̀lú inú mímọ́, ẹ̀yin ajìjàngbara tí ẹ̀ ń jìjàngbara pẹ̀lú ọkàn mímọ́, ẹ̀yin tí ẹ̀ jà nítorí owó, ẹ̀yin tí ẹ̀ jà nítorí ipò, mo kí yín o. Olódùmarè ọba ńlá, ọba adẹ́dà ṣẹ̀dá, adániwáyé, adánimágbàgbé, kò ní jẹ́ ká rí un gbé sọnù bí ó kì í ṣe bí ọmọ o. Ẹ̀yin ènìyàn wa, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú ọjọ́ mẹ́ta. A tún ní pé ká tún mú sófó wá ni. Ẹ jọ̀wọ́ ẹ bá mi sọ fún Alára wípé Queen Sheba ti wà níbí. Ẹ bá wa sọ fún Ajérò wípé Queen Sheba ti wà níbí. Ẹ bá wa sọ fún Ọ̀rọ̀gún Iléèlá wípé Queen Sheba ti dé bí a ṣe ń dé. Èmi náà ni o, ẹ bọra Iwin olólùfẹ́ yín. Ẹ jọ̀wọ́ ẹ máa bá wa pín. Bẹ́ ṣe ń lọ sórí ètò yìí, bẹ́ ṣe ń wá sórí ètò yìí, ẹ bá wa pín. Ní pẹ́ púpọ̀ o. A kò fẹ́ wá sọ one or two ọ̀rọ̀ nítorí a ti sọ fún yín pé gbogbo bó ṣe ń lọ nílẹ̀ Nàìjíríà la máa tẹ̀lé. À ń gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ kan lórí ayélujára lórí ọ̀rọ̀ brọ́dà wa Tani Olohun. Nígbà tí wọ́n lọ sí court tó ní pé wọn ò béèlì brọ́dà wa Tani Olohun. Èmi wá bọ́ta ní ọjọ́ yẹn gangan àbọ̀jọ́ kejì ni tí wọ́n lọ court yẹn. Mo wá ṣàlàyé fún yín wípé a sọ fún yín wípé àwọn ará bí wọn jẹ ìjà pé brọ́dà mi kan pé brọ́dà wa Tani Olohun bú wọn, Tani Olohun bú wọn àbí wọn bú wọn. A sọ fún yín pé ìjà ẹ̀sìn ló ń jà. Àmọ́ bá ṣe ń sọ tó wọ́n máa bọ́ta wọ́n máa tún dìbẹ́ǹdì irọ́. Wọ́n máa dìbẹ́ǹdì irọ́ ni wọ́n náwọn òjìjẹ sí o. Ó di fẹ́ẹ̀mù kárátà ni o nítorí defamation of character làwọn ṣe gbé Tani Olohun. Àmọ́ nǹkan tó wá fọ́nì jù ni wípé àwọn ọmọ ìyá wọn tí wọ́n ti fẹ́ẹ̀mù kárátà wọn ì tí ì gbé wọn ìdẹ̀ tí màá ṣe analysis lórí ẹ̀. A ní pé a fẹ́ rí analysis àwọn fámìlì yín tẹ́jọ máa ń ṣe ọ̀rọ̀ mùsùlùmí. Ẹ ṣe analysis lórí defamation of character because bully tí àwọn èèyàn yín tí ó ń bully yín lórí ayélujára tí gbogbo wa rí tí àwọn ọmọ tẹ́ kọ́ ní kéwù tọ̀rá tí wọ́n tó ń bully àwọn àfáà kò kì í ṣe kékeré. Àmọ́ ẹ gbé àwọn yẹn fún defamation of character. Ẹ wá gbé Tani Olohun nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ wá ń parọ́ fún gbogbo àwọn èèyàn nítorí defamation of character. Nǹkan tí mo wá fẹ́ sọ ṣé ẹ mọ̀ babaláwo tó máa ń wọṣọ funfun tó máa ń lọ sí court lọ bá Tani Olohun tó máa lọ ń ṣe àbẹ̀wò lórí Tani Olohun. Bàbá yẹn jáde ó ṣe fídíò ó ń pe àwọn ìjọba Nàìjíríà wípé kí wọ́n jọ kán wá dá sí ọ̀rọ̀ yìí nítorí pé wọ́n mọ̀ àwọn àgbàlagbà ni wọ́n. Àní mo sọ fún yín wípé 100% nínú 100% èèyàn ẹ̀ ń ṣe nǹkan àwọn 90% mọ̀ wípé nǹkan tẹ́ ń ṣe kò right. Àmọ́ èyí tẹ́ jẹ́ 10% lẹ́ ń sọ wípé nǹkan tẹ́ ń ṣe right. Wọ́n wá ń pe àwọn tó kó wa sílùú, àwọn adarí wa nílùú, wọ́n pè wọ́n ṣàkíyèsí because wọ́n rí wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Ìlọrin wọ́n rí pé èèyàn jẹ ni. Ẹ kidnap èèyàn, wọn ò sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kidnapping mọ́ nítorí pé kidnapping lẹ kidnap Tani Olohun. Ẹ tún wá ń lọ́wọ́ agbára lé lórí, ẹ tún wá ń bọ́ sórí social media, ẹ tún wá ń sọ̀rọ̀ tí ò dá sáwọn tí wọ́n ń lọ sí court. Ẹ tún fẹ́ gbé aláwo ní ẹ fẹ́ gbé sínú prison. Ẹni kó máa wá mú proof wá wípé ṣé àwọn lọ́ọ̀yà ṣé wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ṣé àwọn lọ́ọ̀yà ṣé wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ni proof wo ni bàbá yẹn fẹ́ máa mú wá. Gbogbo nǹkan tó lọ lórí ayélujára ní gbogbo àwọn lọ́ọ̀yà àwọn jọ́ọ̀jì ni wọ́n rí náà. Nọ́mà tó bá jẹ́ pé wọn ò fẹ́ fi ṣe ọ̀rọ̀ àwa ara wa síra wa. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin mùsùlùmí sí àárín àwọn oníṣẹ̀ṣe òun làwọn lọ́ọ̀yà gbọ́ náà. Kò sí nǹkan kan tó bò nínú gbogbo everybody gbé àwọn blogger gbé. At least in the court of the law, in the room of the law, in the school of the law. Nǹkan tí Tani Olohun sì ṣe kò sí go against wípé kẹ́ má bẹ́ẹ̀lì ẹ̀ jáde. At the end of the thing ìgbà tẹ́ máa parọ́ ẹni Tani Olohun fẹ́ sá lọ. Níbo ni Tani Olohun fẹ́ sá lọ? Ẹ̀yin ènìyàn wa ẹ má jẹ́ kí wọ́n máa parọ́ tán yìí. Ẹ mọ̀ nǹkan tí wọ́n ṣe fi Tani Olohun sílẹ̀. Ọ̀rọ̀ ẹ̀sìn ló mú Tani Olohun fún. Wọn wá fẹ́ fi Tani Olohun sílẹ̀ nítorí wípé wọ́n bìlífù wípé kò sẹ́ni tó máa ń bá ìsìláàmù jà tí ò ní jìyà. Ìsìláàmù kẹ̀dẹ̀rẹ̀ wọ́n bìlífù wípé ìsìláàmù gbọ́dọ̀ ṣẹ̀sìn lójú àwọn. Wọ́n wá bìlífù wípé gbogbo bí àṣẹ tí wá bẹ àwọn tá àti máa kúnlẹ̀ fún wọn ká máa rábàbà fún wọn yẹn wọ́n ti bìlífù wípé táwọn bá fi Tani Olohun sílẹ̀ wọ́n bìlífù pé mistake làwọn ṣe pé bóyá àwọn èèyàn máa sọ yí pé ṣó tán ẹ fi Tani Olohun sílẹ̀ kí ló wáyé tẹ́ wá fi Tani Olohun sílẹ̀.
ẹ mọ̀ wọ́n ń wá oríṣiríṣi àwọn nǹkan tó fẹ́ fi kọ́ ọ̀rọ̀ Tani Olohun lẹ́sẹ̀ àmọ́ èmi sọ fún yín lẹ́ni wípé Tani Olohun Olódùmarè ló mú lọ sí ìrìn àjò tó lọ ṣé kò máa yé yín ni a ní ìrìn àjò ló lọ ṣé ẹ̀yin èèyàn ṣe ti gbọ́ ní update èké o èké ṣe ti gbọ́ ní update a máa gbé sórí péjì wa àwọn warlord Ìbàdàn nísìn wọ́n ti tẹ́kì ọ̀rọ̀ yẹn nísìn wípé kí ni reason why tí àwọn ará Ìlọrin fi máa machine nítorí sínú ìlú àwọn ìyẹn ní Ìbàdàn láti wá kidnap Tani Olohun nǹkan táwọn warlord Ìbàdàn wá gbé dìde nìyẹn wọ́n wá rán wọn létí nǹkan tó ṣẹlẹ̀ 200 years ago gbogbo ẹ̀yin tẹ́ bá wá ń follow mi èmi Adéjọkẹ́ kun iṣẹ́ bàtọ́kọ mi òòṣà ńlá gbogbo nǹkan táwọn warlord Ìbàdàn wá ṣe tó ń sọ lẹ́yìn àwa ti wá sọ fún yín time without number ní orí ayélujára yìí wípé àní ìrìn àjò Ìlọrin ó máa tó stage kan nítorí àwọn forefathers sí wọn long time ago wọ́n ti rí vision wípé after 200 years àwọn ọmọ Yorùbá máa dìde pẹ̀lú Ìlọrin and 200 years Ìlọrin ó pé lẹ́yìn ní 200 years yẹn pé year tàwa 2023 òun ní 200 years pé ṣé wá rí nǹkan tó ṣẹlẹ̀ nílọrin ṣé wá rí pé ọ̀rọ̀ Olódùmarè kò ní lọ láìṣẹ nítorí pé Olódùmarè ló sọ ọ́ nígbà yẹn lọ́hùn òun ni ló ṣe sọ fáwọn ọmọ wọn nítorí vision yìí ló ṣe sọ fáwọn ọmọ wọn wípé they are born to rule ló ṣe sọ fáwọn ọmọ wọn wípé they are born to rule ní àwọn ọmọ ọkọ ilẹ̀ Ìlọrin ni wọ́n ṣe lọ ń pariwo fún kingship nílẹ̀ Ìlọrin tí àwọn ọlọ́pàá Ìlọrin tí wọ́n ti bá wọn dá sí àwọn tó jẹ́ indigenous Ìlọrin wọ́n lọ sí court wọ́n gbé ọ̀rọ̀ kingship lọ sí court nípa wípé kí Yorùbá kó jọba ní Ìlọrin àmọ́ gọ́vnọ̀ wọ́n ti lọ sí ilé ẹjọ́ ní iye kan lọ́nà lọ sí ẹjọ́ kingship wọ́n ní wọn dáhùn wọ́n tún lọ fi tọ́ gọ́vnọ̀ létí wọ́n ní gọ́vnọ̀ ò tí bá wọn dá sí kí wọ́n yọ real indigenous kingship kí wọ́n yàn án sípò. Wọ́n ti mọ story yẹn gbogbo wọn àwọn ọmọ Ìlọrin gbogbo wọn ti ìyẹn kò kí ń ṣe gbogbo àwọn ọmọ Ìlọrin pátápátá àwọn top wọn tí wọ́n mọ history yẹn wọ́n ti mọ history yẹn òun ni wọ́n ṣe mú Tani Olohun dání by fire by force. A ti sọ fún yín wípé ìrìn àjò ní Tani Olohun rìn lọ sí Ìlọrin nǹkan tí a dẹ̀ sọ fún yín mo sì sọ̀rọ̀ yìí bóyá bíi last live chat tí mo ṣe mo ní if care is not taken mo ní ọ̀rọ̀ Tani Olohun mo ní ó máa bí nǹkan tó jẹ́ wípé ẹ̀yin gan ẹ̀ ní expect. Kí ló wà nínú pé kẹ́ ẹ fi Tani Olohun sílẹ̀ kí ló ṣe ẹ wá fi bàbá Olúwo Tẹ́dé sílẹ̀ ẹ fi gbogbo èèyàn sílẹ̀ ẹ wá mú Tani Olohun dání ẹ wá ń sọ wípé wọ́n ló fẹ́ sá lọ ẹni wọ́n ló fẹ́ sá lọ níbo ló fẹ́ sá lọ ọ̀rọ̀ tó wà lẹ́yìn Tani Olohun ò lè sá lọ because ọ̀rọ̀ ẹ̀ káàkiri gbogbo orí social media níbo ni Tani Olohun ibo ló fẹ́ lọ after ọ̀kẹ́ tó fi sílẹ̀ wọ́n ṣẹ̀ máa fún ní ṣọtí ẹ wá bọ́ta ẹ wá ń sọ wípé bàbá tó wọṣọ bàbá aláwo funfun yẹn bàbá àràbà aláwo funfun yẹn ẹni pé ó ń pariwo Tinubu ẹni wọ́n ń pariwo pé kí Tinubu wá gbà wá o kí Tinubu wá gbà wá wípé ṣé Tinubu ṣó ti tún nu Nàìjíríà ṣe epo tó wọ́n kinní kan tó ṣe ṣó ti ṣe Tinubu máa gbà wá kò ṣe ní gbà wá ṣebí Tinubu ni president Nàìjíríà tá a bá sunkún tí ìyà bá ń jẹ ọmọ ará ìlú ta ló máa ń ké pè ìyà ló ń jẹ wá a dẹ̀ ké pé olórí ìlú wípé kó wá bá wa dá sí kó tó di wípé ó máa di nǹkan tó jẹ́ pé apá ò ní ká mọ́ kí talẹ́fẹ́ ká pè talẹ́fẹ́ ká pariwo fún talẹ́fẹ́ ká pè ṣé aráàta ni ká lọ pè ní ṣé pírẹsidẹ́ǹtì Ghana ni ká lọ fẹjọ́ lọ ni àbí pírẹsidẹ́ǹtì Gabon nítorí wípé Nigeria is a 419 country tó jẹ́ wípé àwọn alágbára ayé ló ń darí ẹ̀ òun ló ṣe jẹ́ wípé tí ìyà bá ń jẹ ọmọ Yorùbá tá a bá sunkún tá a pè fún help wọn kì í dá wa lóhùn ẹ̀tọ́ wa ni kíyà máa jẹ wá ká béèrè fún ìrànlọ́wọ́ látọwọ́ president ìyẹn ò ń sí ọ̀rọ̀ téèyàn kan lè máa ṣe analysis lé lórí àwọn àgbàlagbà tí wọ́n ń lọ sí court ṣé wọ́n ní ọ̀nà pọlọ ni wọ́n ná pọlọ wọ́n rí bẹ́jọ́ yẹn ṣe lọ gbogbo àwọn ayé wọ́n rí bẹ́jọ́ yẹn ṣe lọ wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ ẹjọ́ yẹn kọ́ lẹ wá ń fọ́lò mọ́ nísìn nǹkan tẹ́ ń fọ́lò ni wípé ẹ fẹ́ fi Tani Olohun sílẹ̀
ẹ fẹ́ kó dogun. Yes, ẹ wá jẹ́ kí n wá jíṣẹ́ táwọn Ìbàdàn sọ. Àwọn Ìbàdàn wá ní pé ká sọ fún yín tẹ́ ẹ bá tí rí lórí ayélujára a máa sọ fún yín o, àwọn warlord Ìbàdàn tó jẹ́ pé àwọn ìran wọn ni wọ́n fèsì ogun Ìlọrin lọ́jọ́ sí nígbà táwọn Fúlàní tó fẹ́ wá kọ́ńkà ilẹ̀ Yorùbá láti ìgbà tó ti kọ́ńkà Ìlọrin tó fẹ́ máa wọ Ìbàdàn bọ̀ tó fẹ́ máa kọ́ńkà Ìlọ sí àwọn Ìbàdàn ló dá wọn dúró. Àwọn Ìbàdàn wá ní wípé àwọn ará Ìlọrin ìyẹn àwọn Fúlàní Ìlọrin wọ́n ní wọ́n ti rántí ogun tí àwọn forefathers sí wọ́n jà ní 200 years ago. Àwọn dẹ̀ ti sign wípé ogun yẹn ò ní ṣẹlẹ̀ mọ́ láàrin Ìbàdàn sí Ìlọrin nítorí àwọn àti bàbá àwọn ti jọ sign wípé àwọn ò ní já ogun kankan mọ́, àwọn máa gbé in peace àtàlàáfíà. Wọ́n wá ní pé àwọn Fúlàní sọ wípé àwọn Ìbàdàn warlord wọ́n wá ní wípé kò sí any god tí àwọn ará Ìlọrin máa ní tó máa march to inú territory Ìbàdàn láti wá kidnap ọmọ àwọn Tani Olohun. Wọ́n ní àwọn ò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn o, àwọn ń sọ̀rọ̀ lórí territory to territory ní for now wípé wọn ò ní any right láti kúrò nílọrin láti wá kidnap ọmọ àwọn ní Ìbàdàn. Ìyẹn mì wípé àwọn ló sọ àwọn warlord ló sọ àwọn warlord Ìbàdàn ló sọ. Wọ́n ní ìyẹn mì wípé àwọn Ìlọrin fẹ́ padà já ogun táwọn fọ́ padà sí wọ́n jà láti 200 years ago títí dásìkò tá a wà yìí. Àwọn òdẹ ní lajú àwọn sílẹ̀ kí tàlùbọ̀ kó sí. À ń sọ fún yín wípé kẹ́ ẹ jẹ́ kó gun omi, kẹ́ ẹ yé ṣàbòsí, ẹ má jókòó sídìí àbòsí ò dáa. Ẹ̀yin sọ fáwa wípé ẹni wá rùn àmọ́ nǹkan tá à ń sọ. Àwọn Ìbàdàn warlord wọ́n ní right, ó láwọn ní right láti march padà lọ sí Ìlọrin because àwọn náà march wá sínú Ìbàdàn ni. Ṣé ẹ fẹ́ dógun sílẹ̀? Ṣèbí nǹkan tẹ̀sí wá náà nìyẹn kógun ṣẹlẹ̀, kẹ́ dá ogun sílẹ̀, ogun ẹ̀sìn kẹ́ dálẹ̀ kẹ́ bá lè complete mission yín. Òun la ṣe ń sọ fẹ́yìn tẹ́ ẹ jẹ́ original Muslims, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ògbóǹtarìgì Muslims, ẹ̀yin tẹ́ ẹ ń teach tẹ́ ẹ ṣe ẹ̀sìn tó jẹ́ wípé ẹ ṣe ẹ̀sìn lẹ̀ ń ṣe. Torí pé tá a bá ń sọ̀rọ̀ mùsùlùmí ẹ̀yin èèyàn wa ẹ má máa jẹ́ kí inú máa bí yín. Àwọn ò sọ̀rọ̀ ẹ̀yin mùsùlùmí original. Though ọ̀rọ̀ yẹn ẹ̀sìn yẹn lè jẹ́ brainwash religion, but yín ò mí wípé àwọn kan ò sìn pẹ̀lú love. Àwọn kan ń kírun, gbogbo nǹkan tó wà nínú ilé wọn pátápátá ìsìlámù ni. Wọ́n máa ń ṣe ẹ̀sìn, wọ́n máa ń sin Allah 24/7 ṣùgbọ́n nínú máìdì wọn wọn ò like ìyànjẹ, wọn ò dẹ̀ like rubbish. Àwọn kan wà tó jẹ́ pé bọ́n ṣe ń ṣe ẹ̀sìn yẹn tó wọ́n bá rí ọmọlàkejì wọn wípé nǹkan kan ń ṣe wọ́n ready láti dúró fún ọmọlàkejì yẹn ní pé wọ́n ń ṣe ẹ̀sìn pẹ̀lú love àti peace. Àwọn ẹlẹ́sìn ológun, àwọn tó jẹ́ wípé wọ́n gbé ẹ̀sìn sójú ṣùgbọ́n wọ́n fi ẹ̀sìn báyìí wọ́n gbé sójú láti sásí abẹ́ àwọn real mùsùlùmí, àwọn real mùsùlùmí láti tó ń ṣe ẹ̀sìn gidi, wọ́n sá sábẹ́ láti fẹ́ complete mission babaláku baba wọn tí wọ́n ti ń ṣe bọ̀ láti 200 years. Bọ̀ àwọn real wọn ò fura, wọ́n rò bóyá àwọn real wọn rò bóyá àwọn táwọn ń ṣe real Muslims yìí àtàwọn tó fẹ́ wá invade lẹ́yìn wọ́n rò bóyá ẹ̀sìn kan náà làwọn ń ṣe. Wọ́n ò ẹ̀ẹ́dẹ̀jọ́ ṣe ẹ̀sìn kan náà because àwọn yẹn ní mission, wọ́n kàn fi ẹ̀sìn bojú ni nítorí díùtù wípé ilẹ̀ tí wọ́n jókòó lé lórí ẹ̀sìn yẹn ni wọ́n fi kọ́ńkà bẹ̀. Àwọn sásábẹ́ ẹ̀sìn yẹn bọ̀ wọ́n ì sí forget mission wọn. Ẹ wá ti bìlífù pé tẹ bá wá ṣe gbogbo eléyìí tẹ́ ń ṣe yẹn, àwọn kan àwọn máa bẹ̀ yín kán máa bẹ̀ yín torí ẹ sọra yín di Ọlọ́run. A máa sọ fún yín pé Olódùmarè ló dé sí yín, ẹ gbà wá gbọ́ ni. Tírú àwa yìí tá bá wá ń bọ̀ tàtà bá wá ń sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá èbúlẹ̀ máa búyàn, ẹ kì í pay attention. Ẹ máa pay attention to the word of messengers. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àti sọ sẹ́yìn àmọ́ tẹ bá wá ń gbọ́ ọ̀ tó bá ń ṣẹlẹ̀ lójú yín kórojú ẹ wá máa ṣe kíni, ẹ wá máa believe wa. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín, ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, ẹ̀yin má dira, ẹ jẹ́ lọ dira yín.
nítorí wípé àwọn kan ti wà nínú ilẹ̀ káàárọ̀ oòjíire yẹn tó jẹ́ wípé nǹkan tẹ́yìn ò lérò tẹ́yìn ò tiẹ̀ nínú mind ibi tẹ́yìn fọkàn sí lórí ọ̀rọ̀ Tani Olohun ìrònú títí wọ́n ti go beyond that. ṣé ń gbọ́ ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa pín ẹ jọ̀wọ́ ẹ bá wa pín ẹ bá wa pín ẹ jẹ́ kó délé ẹ jẹ́ kó dóko mo f'Olódùmarè bẹ̀yìn ẹ bá wa pín ìrònú títí wọ́n ti go beyond the expectation. Bẹ́yìn ṣe ń rò ọ̀tọ̀ ni ẹ wo bí thousands of people ṣe bọ́ta lórí internet tí wọ́n ń sọ̀rọ̀ Tani Olohun ṣé kò yẹ kí wọ́n fi ilẹ̀ tó bá máa wá wọ́n máa fi rọ́ra rọ́ wọ́n máa make àwọn excuses ẹ ó fẹ́ sá lọ ni ìgbà kan wọ́n kọ́kọ́ yí mọ́ àwọn blogger they are looking for scapegoats láti máa yí ọ̀rọ̀ Tani Olohun mọ́ lẹ́sẹ̀ wọ́n kọ́kọ́ sọ wípé àwọn blogger ló ń kóbá ẹ túbọ̀ máa ṣe live chat dáadáa kẹ́ máa kóbá sí. Kí ni ọ̀rọ̀ ẹnu àwọn bloggers ló ṣe fẹ́ ṣe pẹ̀lú ẹni tẹ́ fi sí prisons? Táwọn blogger bá rí right, they have right to say it out. Tá bá rí truth, we have right to blog it. Ẹ̀yin kọ́ lẹ ṣí internet, àwọn ọmọ yín tó jẹ́ ọmọ Mùsùlùmí náà máa ń blog dáadáa. Ta ló sọ fún wọn pé kó má máa sọ̀rọ̀? Àbí nígbà tí gbogbo wọn máa ń jáde lórí live chat, máa ń bú gbogbo àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé. Caution wọn wípé kó má máa sọ̀rọ̀ lórí internet náà. Ó wá di ọ̀rọ̀ Tani Olohun ẹ wá fẹ́ sọ anybody di odi deaf and dumb tí ò ní lè sọ̀rọ̀ Tani Olohun tí ò ní lè sọ̀rọ̀ mọ́ lórí internet because ẹ ti ríra yín gẹ́gẹ́ bí Ọlọ́run. Ẹ bèrè Tani Olohun ẹ máa wá rí Ọlọ́run ẹni tí Ọlọ́run ń jẹ́ gangan Olódùmarè àwa tún wá fi wọ̀nyí ẹ wá rí kedere ṣe bẹ́ẹ̀ ń wọ́ Ọlọ́run ni ẹ máa rí Ọlọ́run torí pé Ọlọ́run gangan ti dé bá yín bọ́ ẹ lójúnú láti ríran rí pé Ọlọ́run dé bá yín ni. Yes, because ẹ ní internal eyes ẹ ní insight ní third eye chakra yín ó ti blind òun ni ò jẹ́ kẹ́ ṣe ríran wípé ìrìn àjò Tani Olohun nílọrin kò kí ń ṣe ordinary ó ṣe kí ni ó ní nǹkan tó mú mọ́ra wọn lẹ́sẹ̀. Information àwọn Ìbàdàn warlord lèmi ní pé kémi wá fún yín o ẹ̀yin alábòsí alábòmooru tẹ́ ẹ bá ti lo agbára tán lórí ọmọ inú yín tẹ́ ẹ bá ti dìpàǹpàpọ̀ tí gbogbo yín ti papọ̀ tẹ́ ẹ ti papọ̀ tẹ́ ti di ìpapọ̀ àbòsí tẹ́ ẹ di papọ̀ tó jẹ́ wípé ọbẹ̀ tẹ́ bá dẹ̀ fi àbòsí koná kò ní jiná bọ̀rọ̀ kàkà kó jiná ọmọ máa yẹ pin ní tó bá wá yẹ pin tán á dà sí gbogbo àrò tó bá wá dà sí gbogbo àrò ebi á pa ségesège sí gbogbo ẹ̀yin tẹ́ fàbòsí tu ebi á pa ségesège sí yín lára nítorí wípé ẹ rò wípé eré ni ẹ tún wá ń sọ ẹnu ń ṣègbéraga ẹni Tani Olohun ń ṣègbéraga so you are looking for slaves tó máa rábàbà lábẹ́ yín tó máa dọ̀bálẹ̀ lábẹ́ yín ẹ kidnap èèyàn láti Ìbàdàn lọ sí Ìlọrin ẹ lù ẹ kọ lẹ́sẹ̀ àwọn warders yín tẹ́ ẹ gbé sínú prison bẹ́ẹ̀ wọ́n lù ú wọ́n ṣe oríṣiríṣi nǹkan fún kí lẹ expect kó bá ṣe ẹ fẹ́ kó máa bá yín rẹ́rìn tẹ́ bá ti dé kó máa rẹ́rìn kéékèèké kó máa rẹ́rìn sí yín gẹ́gẹ́ bí ìyá àwàwù sí bó ṣe ń fi gbé rẹ́rìn pẹ̀lú yín lẹ́yìn ìgbà tẹ́ ṣe ṣégíání fún tẹ́ ṣe ṣégẹ̀ 17 fún ìyá àwàwù ẹ̀rí gbà tẹ́ fi sílẹ̀ ó ti rí kò ní choice ó yá ń bá yín rẹ́rìn kò sí woman yẹn gan àìsí rẹ́rìn lẹ́nu láti jọ tẹ́tí ń lọ bẹ̀ woman yẹn kò tí wà happily kókò sọ pé òun fẹ́ rẹ́rìn ṣe mọ̀ tínú èèyàn bá dùn tó bá rí àwọn èèyàn ẹ tó jẹ́ wípé normal wọn kì í ṣe if they are not fake people if they are not fake people if they are real people if you love to see them tó bá mọ̀ wípé o wish láti rí wọn tó má ṣe yọ lọ́ọ̀kan báyìí lọ́sí ló sì máa fi ẹ̀rín pàdé wọn tó bá jẹ́ pé ẹni tó really love and the people you want to come and visit you because frustration by force mi mọ bí ṣe fẹ́ put àwọn combination of the òyìnbó òun lẹ fi bá di ọ̀rẹ́ tipátipá that's why she don't laugh kò tí ì rẹ́rìn gbogbo fídíò wa ta ṣe lórí ìyá àwàwù gbogbo ẹ̀ pátá lẹ lọ ń flag ẹ̀ dànù flag ẹ̀ so kọ́ bá rí truth and ká bá sọ̀rọ̀ mọ́ tá bá dákẹ́ lórí ọ̀rọ̀ Tani Olohun ìyẹn that doesn't stop the truth ìyẹn ò ní pé kí truth má prevail àwa ń dúró de truth ni tó máa prevail truth dẹ̀ máa prevail because there is nothing you can do about it truth must be prevail because ẹni tó ju gbogbo ayé lọ làwa ti pè sínú ọ̀rọ̀ yìí tàbí rí wípé ó ti ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ẹni tó mẹjọ dá the one that know how to judge matter
ẹni tó jẹ́ wípé tó bá dájọ́ kò ní fi igbá kan bọ̀ kan nínú, ẹni tó mọ òótọ́ yàtọ̀ sí irọ́, ẹni tó jẹ́ wípé nígbà tí ẹjọ́ yẹn bẹ̀rẹ̀ ó ṣojú ẹ̀, nígbà bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ó mọ every garden and single thing nínú ẹjọ́ yẹn. Òun làwa gbẹ́jọ́ fún, yẹn ni lọ́ọ̀yà àti ti àwa invisible lawyer, the divine lawyer tó jẹ́ wípé ó máa dá according to his wish. Gbogbo eléyìí táwọn adájọ́ ṣì ń dá, Olódùmarè ò tí tó time tó máa dá ẹjọ́ yẹn gangan ni. Tí ó bá tó time tó máa dá ẹjọ́ yẹn gangan, àwọn adájọ́ yẹn náà ló máa jókòó sórí àga, ló máa dá ẹjọ́ yẹn bó ṣe tó àti bó ṣe yẹ. Yes, because the divine is intervene in Tani Olohun matters. No matter how you keep him there, mo ń sọ fún yín pé tẹ́ bá ṣe ń fi síbẹ̀ pẹ́pẹ́pẹ́, the more you keep Tani Olohun in your prison, the more the old things will be digging out. Nǹkan oríṣiríṣi máa wú oríṣiríṣi nǹkan jáde. Èmi ti sọ fún yín wípé the more tẹ́ bá ṣe ń fi sílẹ̀ síbẹ̀ pẹ́pẹ́pẹ́, the more ni gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ gbọ́, gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ kó ṣẹlẹ̀, gbogbo nǹkan tẹ́ ti ń avoid láti 200 years tẹ́ ẹ fẹ́ kó come to reality. Ó máa padà come to reality because nǹkan kan náà, ibì kan náà ni nǹkan ti máa bẹ̀rẹ̀. Is it that you leave it, you take it or you leave it? Bá a máa fi red dead síbí, àná ń ká sí yín. Bá máa tẹ red dead kò kan ayé tàwa, ṣẹ́yìn rí pa àwa wojú wúṣe. Àwa wojú wúṣe because the one who send us láti máa deliver a message is above than the heads. And ó tún ju ẹ̀yin alábòsí lọ. Àwa ò kí ń tòsí ibi tálábòsí bá wà, kí ló kàn àwa pẹ̀lú alábòsí? Àwọn ìyá wa, àwọn bàbá wa tí wọ́n ti ń tẹ̀lé wa lórí ìkànnì yìí láti long time ago, wọ́n kàn lè testify sí wípé àwọn ò kí ń ṣe alábòsí, alábòmooru, bó bá ṣe jẹ́ la ṣe máa wí. We are not, a lè máa kọ́nàkọ́nà ká máa wá máa dribble kárí truth lẹ̀, ṣùgbọ́n ká sọ wípé a fẹ́ lọ máa yà sínú ìgbẹ́, ká máa wá àwọn scapegoat orí aláìṣẹ̀ tá fẹ́ máa fi fá ọ̀rọ̀ ńlẹ̀. Ẹ fi babaláwo sílẹ̀, kí lẹ̀ ń threaten ẹ̀ fún pé kó máa mú proof wípé ìṣojú ẹ̀ ní lọ́ọ̀yà ṣe sọ wípé nílẹ̀ ṣe ń dájọ́ tí ẹjọ́ òsì. Everybody see the truth. Ṣáwọn lọ́ọ̀yà dájọ́, ṣé wọ́n follow protocol ni? Táwọn lọ́ọ̀yà bá follow protocol, ṣebí they are lawyers and they are in Nigerians. Báwo ni ẹ ṣe máa sọ wípé tẹ bá bẹ́ẹ̀lì èèyàn ó máa sá lọ? Tó bá sá lọ, you can declare him wanted everywhere. Yes. Àmọ́ nítorí wípé ẹ fẹ́ fi ilẹ̀, àwọn lọ́ọ̀yà yín náà wọ́n ń back yín up. Ẹ wá bọ́ síta, ẹ wá máa sọ wípé ọ̀tọ̀ nìkan tó máa sọ ní court, ọ̀tọ̀ nìkan táwọn lọ́ọ̀yà máa wá sọ. So you are telling us that àwọn lọ́ọ̀yà tí wọ́n wá láti ọ̀dọ̀ bàbá Fẹ́mi Fálànà yẹn, they are telling lies. Gbogbo nǹkan tó ń sọ nínú court kọ́ ní nǹkan tó wá ń sọ síta. So they are lying on judge. That's what you are telling us. Tani ò mọ̀ pálábòsì nìyí. Nǹkan tó bá ṣẹlẹ̀ kọ́ lẹ máa ń sọ, ẹ kàn máa wá ń parọ́, ẹ máa yí. Àwọn tó dẹ̀ mú tó, they have sense, they know, they follow up with the matter, they know what is going on. Ẹ wá fẹ́ máa dribble, kẹ́ máa dribble irọ́, ẹ wá fẹ́ máa tún máa wá àwọn evidences sí bàbá oníbàbá lọ́rùn, ẹ fẹ́ gbogbo tún fi yẹn náà sí prison, ẹ fẹ́ máa mú àwọn oníṣẹ̀ṣe, kẹ́ máa fi wọ́n sí prison, kẹ́ máa fi wọ́n ṣe scapegoats. Yes. Ìgbà táwọn kan sọ wípé ẹ lọ jí 10,000 l'Amẹ́ríkà, ta ló ní pé kí wọ́n mú evidence wá? Why tẹ́ ẹ béèrè evidence? Ó yẹ kẹ́ sọ fún, kẹ́ bọ́ síta kẹ́ béèrè pé kí ni evidence of the proof tó ní pé mo lọ jí $10,000 l'Amẹ́ríkà? Yes, ìyẹn gan tó mú dání láyé ọ̀tọ̀ wípé ó sọ wípé ẹ lọ jí $10,000 l'Amẹ́ríkà. What is the evidence and proof you have? Ẹ béèrè lọ́wọ́ ẹ̀ náà. Gbogbo àwọn ọmọ yín tó ti defame gbogbo àwọn àgbààgbà yín character, tó ti sọ nǹkan tí kò ṣẹlẹ̀, tó ti sọ many things, tó ti sọ oríṣiríṣi, tó ti parọ́ oríṣiríṣi. Do you ask any evidence from them? Tó bá ti wá di ọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe, ẹ wá bọ́ sórí ayélujára, ẹ wá máa sọ wípé column, you go explain, you go tire, no evidence. Eléyìí tá a fojú ara wa rí go, we see it as a evidence. Ṣé eléyìí tẹ́ wá ṣe tí àwọn oníṣẹ̀ṣe jókòó síwájú court, tẹ́ ń ṣépè fún wọn, tẹ́ ń bú wọn, tẹ́ ń sọ̀rọ̀ àlùfàǹṣá sí wọn, ṣé yẹn la fẹ́ sọ ni? Àwọn bàbá yẹn ṣé wọn ríran ni? Ẹni kọ́ lọ máa mú evidence wá ní. Ṣé ó dìgbà tí lọ́ọ̀yà bá sọ níwájú wọn kí wọ́n tó mọ body language àti iṣẹ́ lọ́ọ̀yà ni? It is not pé ó dìgbà tí lágbájá bá dúró síwájú mi tó bá ṣẹ̀ṣẹ̀ sọ fún mi wípé ọmọ yìí máa sá lọ àbí nǹkan kan, ká tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé they are not doing the protocol, the rules and the protocol of the case, of the matter. They don't follow the rules and the protocol. They follow only Ilorin people. What they are telling judge làwọn judge ń ṣe. Kí lẹ wọ́n bá wa sọ? You might tell me to come and bring the evidence, then I will come and show you a lot of evidence that we seen that the judge reveals to work on it. Yes, kí lẹ wá ń sọ fún wa?
ṣé tí àwọn mọ́tò tí wọ́n fọ́ tó lọ wọ́n ṣe ṣé yẹn ò tó another evidence lọ́tọ̀ ṣé àwọn judge ṣé wọ́n mọ̀ wípé àwọn Muslim Ìlọrin wọ́n fọ́ mọ́tò wọn ni. Why don't they work on that as well? Is it a good thing nínú Nàìjíríà kéèyàn méjì lẹ́jọ́ káwọn ẹlẹ́jọ́ kan bà property àwọn ẹlẹ́jọ́ míì jẹ́ ni? Is it a good thing? Is that the country that we want to be living in? Ẹ sọ fún wa now. Is it a good thing káwọn méjì lẹ́jọ́ ní court káwọn kan wá máa violated lórí àwọn kan? Is it in law? Ṣó wà nínú law? Nílùú òyìnbó yìí tó bá wá sí court, both the two parties must to firm. Anybody tó bá raise any alarm within the two parties ó máa san fine. Torí ẹ̀ tó bá lọ sí court is a silence place. Ó jẹ́ wípé wàá dúró síbẹ̀ wọ́n á dẹ̀ dá ẹjọ́ oníkálukú máa wà quiet. The first day tí wọ́n gbé Tani Olohun lọ sí court tí wọ́n fẹ́ gbé lọ sínú Black Maria níwájú court in the front of the premises of the court láti rí tí gbogbo àwọn ọmọ Ìlọrin pátápátá tí wọ́n yìí tó bẹ̀rẹ̀ sí ní òye olè lé Tani Olohun lórí. Ta ló jà lólè nínú gbogbo yín? Is that not evidence enough? Ṣé àwọn judge wọn rí gbogbo fídíò bí tẹ́ ti pè lólè? I still have the video. Yes, I blog it lórí péjì mi ìyẹn tí ẹ̀ bá tí gbé wálẹ̀ tí ọmọbìnrin ọmọ Ìlọrin kan tó sọ̀rọ̀ sí Gani Adams òun ló ṣe live video yẹn tó ní Tani Olohun rèé o níjọ́ tí wọ́n gbé Tani Olohun sínú Black Maria tó fẹ́ máa gbé lọ sí court. Ṣàparọ́ ni gbogbo yín lẹ olè lórí náà ẹni olè èèyàn mélòó ló jà lólè nínú yín? Is that not defamation of character? That is defamation of character. For calling him a thief, a lot of people of you calling him a thief. Tí kò dẹ̀ tí jí nǹkankan nínú àpò yín. Yes, a lot of evidences everywhere. Normal tó bá jẹ́ pé George fẹ́ dájọ́ ló yẹ kó dá ẹjọ́ yẹn in a fair way. Àwọn náà ti ṣàṣemáṣe. Ẹ̀ẹ̀kan wá dá síra wọn kó ní kálukú dẹ̀jọ́ máa jẹ́jọ́. Ẹjọ́ of kidnapping, that was kidnapping one leg. George did not talk about that. They did not wọ́n sàn kankan lórí ìyẹn náà. George ẹjọ́ kidnapping wà ńlẹ̀ torí pé you kidnap Tani Olohun ẹ jí gbé ni. George adájọ́ ìtì dá yẹn wọn ì tí sọ sí ọ̀rọ̀ kidnapping tó wà ńlẹ̀ but ẹni tó ń kidnap ni wọn fún ní bail. Ẹ wá ń sọ fún wa wípé wọ́n follow protocol. Ẹ wá ní àwọn tó ń sọ truth ẹni kí wọ́n lọ máa fún ẹni kí wọ́n lọ máa mú evidence wá. Evidence kí ni? Àbòsí ò dáa, rìkíṣí ò dáa o. Àní kẹyẹ ṣàbòsí ó máa ń yọ̀yàn lẹ́sẹ̀ẹ́lẹ̀ ni ẹyẹ ṣàbòsí mọ́ nítorí àwọn ọmọ tẹ́ ẹ bí sílẹ̀ gbogbo àbòsí tẹ́ ẹ ń ṣe lórí Tani Olohun ó lè di lọ́la ọ̀la kó kan àwọn ọmọ yín wọ́n ṣe máa papà. This is the law of the karma. Wọ́n máa papọ̀ lórí ọmọ tó tinú yín jáde ni wọ́n dẹ̀ máa takò wọ́n máa sìn débi tẹ́ ẹ fẹ́ ni torí pé nǹkan tẹ́ ẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ you will collect it in a big form. That is the law of the universe. It is the law of the karma. Yes, ó dẹ̀ lè jẹ́ pé yín fúnra yín gangan náà lè máa gbé karma yẹn kó tó di pé ẹ kú. Ó lè má jẹ́ ọmọ yín lè má bá yín pín bẹ́ẹ̀ kó jẹ́ pé you were the one that you will carry your karma by yourself. Yes, ẹ jẹ́ ká fi yẹn tì. Ẹ jẹ́ n sáré sọ̀rọ̀ pàápàá lórí ọ̀rọ̀ Mohbad torí pé mi fẹ́ kíkiní yìí pọ̀. So ẹ̀yin ará Ìlọrin àwọn iṣẹ́ táwọn warlord tó ń sọ ni mo ní kí wá jẹ́ fún yín o. Kẹjọ máa kẹ gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Àwọn ọlọ́pàá ẹ̀yin èèyàn wa ìjẹ́ gbọ́ pípé àwọn ọlọ́pàá wọ́n sọ wípé gbogbo àwọn tó ń sọ̀rọ̀ òkú Mohbad wọ́n ní pé kí wọ́n má sọ̀rọ̀ lórí òkú Mohbad mọ́ wípé ẹni tó bá ní evidences òun ni kí wọ́n kó máa kó evidence wá ká má sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ̀yin ọlọ́pàá ẹ̀ lè sọ pé ká má sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Mohbad because abiyamọ ni wá and we see the way they treated the guy. A rí bọ́n ṣe pa bọ̀bọ́ yẹn nípakúpa. Ẹ tún wá sọ pé ẹ̀ sì rí enough evidence tó láti take ẹni ẹ tí wọ́n ní ẹ̀ tí rí enough evidence tó pé àwọn evidence tẹ́ ẹ rí yẹn ṣé kò wà fáìtà. Ṣé inú country tá a wà nísìnyí ṣé àwọn èèyàn gbọ́dọ̀ máa live in fear ni? Ṣé àwọn èèyàn gbọ́dọ̀ nísìnyí àwọn kan gbọ́dọ̀ máa ṣe ọ̀gá lórí àwọn kan nínú country Nàìjíríà ni because I don't understand. Tí ẹ bá tiẹ̀ èmi ò lè sọ o nítorí pé èmi ò mọ̀ bóyá Naira Marley àbí Sam Larry bóyá lọ́wọ́ nínú ikú Mohbad. I cannot say it 100% because mi ti rí facts. Àmọ́ àwọn bullies àwọn oríṣiríṣi threatening
àwọn voice notes gbogbo àwọn bullies gbogbo àwọn nǹkan tó ń ṣiṣẹ́ fọ́mọ yẹn gbogbo wa la fojú rí for cry loud ìyẹn lásán gan ó tó kí ẹ arrest àwọn yẹn because a lè máa continue nínú country tán máa bully wa tó jẹ́ wípé bóyá a máa lọ sọ́dọ̀ àwọn kan máa sọ fún wa wípé industry orin la fẹ́ wá ṣe but tó ní kan tó máa gbé síwájú wa tá bá sọ wípé àṣemọ́ àwọn ọmọ wa wọ gàù wọ́n máa sọ pé wọ́n fi kú lé wọn kiri wọ́n fẹ́ pa wọ́n at the end of the sea ó máa já síkú tó bá wá já síkú àwa blogger tá bá wá ń sọ gẹ́gẹ́ bí abiyamọ pé ó ń dùn wá ó ń ta wá lára bá ṣe rí kú ọmọ yẹn ẹ ti wá sọ fún wa pé ká má sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ ẹ má máa sọ bẹ́ẹ̀ mọ́ kò make sense ẹ lè fi wá sí fear nínú country tá a pera wa ní citizen because we are indigenous of the people of the land tí àbá wa lè sọ̀rọ̀ báwo la ṣe fẹ́ wá gbára wa though ẹ ti fi wá sínú bondage ìpakúpa làwọn ni àwọn anybody kàn ń pa àwọn youth wa tá a bá lọ sí police station no protection a mọ̀ wípé ilé ìtẹ̀wé ṣe wà ń ṣe fáńdíìsì lórí ọ̀rọ̀ Mohbad is because pé gbogbo ayé dìde ni lẹ ṣe wá ń ṣe investigation because nobody kò sẹ́ni tó máa ń get justice tí nǹkan bá ṣẹlẹ̀ torí before kó tó di pé kíní ẹ̀ máa ṣẹlẹ̀ a máa ti sáré wá báyìí at the end of the day kì í dá wa lóhùn tó bá ṣẹlẹ̀ tó náà kì í rí justice the country is not working ó mì wípé country yẹn ò work ẹ jẹ́ ká pín ẹ jẹ́ kí oníkálukú lọ ń lo ẹ jẹ́ kí everybody lọ ẹ jẹ́ ká lọ protect àwọn Yorùbá the country is not working ẹ̀yin èèyàn wa ẹ jọ̀wọ́ ẹ máa bá mi pín ẹ má kàn máa wò mí lásán o ẹ jọ̀wọ́ ẹ bá mi pín ẹ jẹ́ kó délé ẹ jẹ́ kó dóko ẹ máa bá mi pín ṣé country yẹn ń ṣiṣẹ́ to say the fact ṣé country yẹn ń ṣiṣẹ́ country tó jẹ́ wípé o lè rìn o lè sùn kó họ́rùn kò síṣẹ́ kò sómi kò sówó kò sí nǹkan kan at the end of the scene àwọn ọmọ yẹn tó bá tún wá one or two way to survive àwọn kan á tún jókòó síbi kan gẹ́gẹ́ bí boss wọ́n á tún máa treat wọn anyhow at the end of the scene tí ó bá tún wá táwọn ọmọ yẹn bá tún lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá pé ẹ gbà wá o àwọn ọlọ́pàá bá tún neglect wọn and mo dẹ̀ tún wá fẹ́ call on ẹ̀yin DNLA ẹ jọ̀wọ́ o ẹ sọ wípé ẹ̀yin ṣe protection lórí ogun egbògi olóró torí mi fẹ́ máa sọ ní English ẹ̀yin ṣe protection lórí egbògi olóró àmọ́ gbogbo wa la rí wípé Naira Marley tẹ́ fi jẹ́ àbánsẹ́dọ̀ ní NDLA Naira Marley is a drug lord now oní elégbògi olóró ni gbogbo wa máa ń rí nínú music ẹ̀ tó máa ń ṣe oríṣiríṣi nǹkan tó máa ń ṣe ní àwùjọ how come tó ṣe wá jẹ́ pé ẹni tó jẹ́ wípé ó yẹ kẹ́ ẹ fi sáhàámọ́ wípé ó mislead gbogbo àwọn ọmọ Yorùbá òun lẹ tún wá fi ṣe ambassador àwọn olórí àwọn tó àbí NDNLA àbí tí bá miss course ẹ̀yin èèyàn wa ṣé NDNLA ṣe bó present fún wípé àwọn tó máa ń takò àwọn tó ń gbé egbògi olóró ni wọ́n sọ wípé iṣẹ́ táwọn ń ṣe ní Nàìjíríà nìyẹn làwa mọ̀ wọ́n sí but ó wá ń dàbí pé lójú wa nísìn àwọn tó ń sọ pé àwọn ń gbé àwọn ń protect àwọn ọmọ onílùú lórí àwọn egbògi olóró àwọn náà tún wá ń fi àwọn tó ń gbé egbògi tó jẹ́ pé àwọn ọ̀gá nínú egbògi olóró náà tún wá ń fi wọ́n jẹ ambassador we are not understanding what is going on in this country for cry loud àwọn náà tún ní ọmọ Mohbad yìí pariwo ẹ fún lómi mu kí ló ń ṣẹlẹ̀ gangan ẹ̀ẹ́dẹ̀ já wa tán ẹ jẹ́ ká mọ bó ṣe ń lọ ní Nàìjíríà gangan because Nàìjíríà ti wá ń dabarú gbogbo àwọn constitution àwọn law gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ gangan kò sí ẹ̀wà fẹ́ yéèyàn mọ́ understand ẹ máa sọ pé àwọn lè ní bẹ́ẹ̀ náà lè sọ fún wa wípé àwọn EFCC àwọn ní protector but at the end of the scene àwọn náà ni wọ́n tún máa mú àwọn ọmọ tí ò ṣẹ̀ tí wọ́n rò ẹ máa ríran pé àwọn eléyìí ẹ wo àdárí tòkunbọ̀ àsáré tó kún bọ̀ ó jáde ní public ó gbé ìbọn ó gbé sára ó gbé gbogbo ẹ̀ àìtí gbọ́ pé wọ́n ti lọ gbé but àwọn tí wọ́n ní nǹkan kan lé wọ́n máa fìyà jẹ unnecessarily that is making someone to sick tí ẹ bá lè rúlu Nàìjíríà mọ́ a ti sọ fún yín pé kẹjẹ ká break it because everything ti go upside down ẹ kàn ń pàfin lóyìnbó fún wa ẹ kàn ń tàn wá jẹ kí ni ẹ lọ fi Naira Marley jẹ ambassador àwọn DNL fún DNLA ambassador of DNLA láti bó síbò ṣèbẹ sọ pé ń protect àwọn ará ìlú fún egbògi olóró ni how come tẹ́tí wọ́n ń fi àwọn tó jẹ́ pé ògbóǹtarìgì nínú egbògi olóró tẹ́wọ́ tí wọ́n ń fi wọ́n jẹ ambassador ìlú
ó mà ṣe o ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká já Sherry country we are not getting it right anymore. Wọ́n kàn fẹ́ máa dribble ọpọlọ wa ẹ mọ̀ wọ́n fẹ́ máa ṣe according to the like. Ẹ bá wa pé ètò yìí o ẹ ní rí un gbé sọnù bí òkè ń ṣe bí ọmọ o. Ṣé mọ̀ wọ́n kàn ṣe nǹkan tó ń wọ̀n nínú country kò sí any rules and regulation kò sí pé kẹ́ ẹ ṣe dáadáa gbogbo nǹkan tẹ́ bá sọ wípé ẹ jókòó lé lórí kí máa rí yín bẹ̀. The police are not working well for the indigenous. The AFCC are not working well. This one are not working well. Everything dabaru. Then kí la wá ń dúró mú bẹ́ẹ̀. Àwọn ọmọ káàárọ̀ oòjíire yeye ká já. We have our dignity to protect our land, our resources, our generation, our young youth, our future people. Àwọn ọmọ wa, àwọn arúgbó wa. We have them to protect. And all these people, they are not ready to protect us. Kí la wá ń dúró mú bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká lọ wa. Bàbá Tinubu tó sọ kó fẹ́ protect wa. He is not hearing us. Gbọ́ anything nípa bàbá yẹn. Àwọn kò ṣáà ń ṣe títí wọn. Àwa náà ń ṣe tiwa. Àwọn aráàlú ń ṣe títí ẹ̀. President ń ṣe títí ẹ̀. Then it is not compare wa nìyẹn. Ẹ jẹ́ kó ní kálukú lọ ń lo ẹ̀. Then what are we waiting for? Kí là ń dúró mú? Ní ìkọ̀kọ̀ tá à ń ṣe nínú ìlú yẹn. A kàn ń jẹ̀yà ń bẹ̀ ni. We are just suffering and smiling. There is nothing they offer us. Kí la wá ń dúró ṣe ń bẹ̀? The law is not working. Kò sófin, kò sí law. Ẹ lè create law. Kò lè sí ẹ jẹ́ ó dàn. Òfin ò múlẹ̀. Nǹkan ò lè ṣẹlẹ̀. Kẹ́ fi òfin wá jáde. Àwọn tó ṣòfin ṣé báwọn náà lọ ń rúfin. Àwọn náà ṣòfin àwọn ló ń rúfin wọn tẹ̀lé òfin wọ́n fi àwọn ọmọ káàárọ̀ oòjíire wọ́n fi wálẹ̀ sí inú òtútù wọ́n kàn ṣàfi wálẹ̀ kápọ̀ ṣá máa kí oríṣiríṣi nǹkan kó máa ṣe wá tí nǹkan bá wá ṣe wá tán a máa pariwo justice for lágbájá justice for tàmẹ̀dù ṣe bí ẹ rí látìgbà táwọn àáfàá lọ́rin wọ́n ti mú Tani Olohun síbẹ̀ nísìnyí tá a ti ń pariwo gọ́vnà ìlú wọn dá sí ọ̀rọ̀ yìí gbogbo íńtánẹ́ẹ̀tì ló gbà kan wọn sọ̀rọ̀ lé lórí wọn dá sí àmọ́ Ọlọ́run ní jẹ́ kí nǹkan kan ṣe ọmọ yẹn o tí nǹkan bá ṣe olódì ọmọ yẹn àtúwà máa bọ́ta àtúwà máa ṣe justice for ọ̀tá olódì Tani Olohun but the time tí ọmọ yẹn ṣì wà láyé tó yẹ kí àwọn àgbààgbà wa tí wọ́n ṣe lọ́ọ̀ sínú Nàìjíríà tó yẹ kí wọ́n fi ọwọ́ òfin sọ̀rọ̀ lọ́rin kó lọ smoothly kí wọ́n dá aràn fálárán kó dá aláràn fáláràn kí gbogbo nǹkan kó settle down they are not listening to us. Tó bá wá di nǹkan tí wọ́n lérò ìgbà yẹn ni káwọn ọmọ onílù bá ya síta ìgbà yẹn náà máa sọ náà máa fi tear gas náà máa fi lé wọn ní títì but on fresh nísìn they refuse to listen to us and àsìkò táwa yìí wọn kìí kí máa ń ṣe bẹ́ẹ̀ fún wa o wọn kì í máa ń listen anything we requested for they don't listen to us they will just leave us in code and do their own so what are we now doing in the country ẹ bá mi pín ètò yìí. We have nothing that we are doing in Nigeria. Nigeria is just a dead country. Yes, I agree. Mo ti sọ wípé kẹ́ bá mi pín ètò ẹbọra, kẹ́ bá mi pín ètò ìwìn. Nítorí wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ìṣe, àní èèyàn lásán ò lè bá yín ká. Ìwìn àti àlùjọ̀nú náà ló lè bá yín ká. Nítorí wípé tó bá jẹ́ èèyàn lásán ni, ẹ ready láti gbé jẹ. Láti gbẹ̀gbẹ̀ àmọ́ ìwìn náà ló máa fèsì yín àti àlùjọ̀nù nítorí wípé kí eku kó ba lè ké bí eku kí ẹyẹ kó ba lè ké bí ẹyẹ kí ọmọ ènìyàn kó ba lè ké bí ọmọ ènìyàn òun la ṣe ń ké tantantan kí ló kàn wá pẹ̀lú let's go to court bring your lawyer ṣáà wò mọ̀ wípé àwọn lọ́ọ̀yà yín náà ló kún ní court a mọ̀ pé àwọn lọ́ọ̀yà yín ló kún ní court so we don't have any court or lawyer to bring because even though taba bring lawyer gan káwọn lawyer yín máa rí òkodoro ọ̀rọ̀ lẹ̀ báyìí ọ̀rọ̀ ẹnu yín ló máa tẹ̀lé àbòsí àti rìkíṣí tẹ́tí wá fi fún wọn mú tẹ́tí lọ fún wọn mú yó òun ló máa tẹ̀lé sọ kí lẹ wá ń bá wa sọ ẹ jọ̀wọ́ ẹ̀yin yẹn wa mo fọlọ́dùmarè bẹ̀yìn ẹ bá wa pín ẹ pín ṣe rí nǹkan kan ṣoṣo tó lè pè wá tí mo tún máa ń tẹnu mọ́ time with that number òun nìkan ní Yorùbá nation tí ẹ bá fẹ́ kí
ayé báyé ṣe ń ni wá lára tó ayé ń ni wá lára bí nínú Nàìjíríà ayé ń ni wá lára ní 2023 láti 2020 ní Nàìjíríà tí ń sunkún ẹkún ni bad news every day tàbá ṣe ń jí bad news ìgbé la máa ń ké a máa ké ọdún kan ò lè ṣe kí Yorùbá máa ké nínú Nàìjíríà a tún ti ké ní 2023 2020 a ké 2021 a ké 2022 a ké 2023 náà a tún ti ń ké báyìí every year la máa ń sunkún ẹ mọye omi ojú tó jábọ́ lórí ọ̀rọ̀ Mohbad ní ọdún yìí ọmọ Yorùbá ni o bó dẹ̀ ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn adẹ̀kọ̀ a sọ pé country yẹn la fẹ́ dúró sí ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká kúrò nílùú yìí ẹ jẹ́ ká kúrò nínú Nigeria because Nigeria did not have anything any food reason tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé kò sí any food tó fẹ́ gbé sórí tébù Yorùbá ni wípé àwa Yorùbá àárín nǹkan kan jẹ nínú Nigeria for a long time ago so kí ló wá fún yín láṣọránsì pé àsìkò yìí làwa fẹ́ rí nǹkan jẹ ṣebí nítorí títí wa náà ni wọ́n ṣe mú Nàìjíríà lókùnkúndùn nítorí wa ni àbẹ̀mọ̀ wípé because of Nigeria àwa Yorùbá ni nítorí resources wa nítorí culture nítorí tradition nítorí ilẹ̀ wa ẹ wo omi Èkó bó ṣe tẹ́ lọ wọn ò fẹ́ ká gbà ká máa control omi wa fúnra wa ẹ wo gbogbo àwọn Ọ̀ṣun àwọn Òkè Abẹ́òkúta Olúmọ gbogbo àwọn beautiful land in Yorùbá land àwọn àjèjì ló ń tẹ̀ mọ́lẹ̀ àwọn àjèjì ló ń tẹ̀rì àwọn tó tún wá ní adúrú beautiful things yẹn pẹ̀lú gbogbo beautiful resources inú ẹ̀ àwọn àjèjì ló ń control ẹ̀ tábà tún wá sọ fáwọn family wa àwọn DNA wa tẹ́lẹ̀ pé àjọ wá láti ibi òkun kan náà èébú náà tún máa bú wa àwọn ọmọ ìyá wa àwọn ọmọ bàbá wa tájọ ń sọ Yorùbá lẹ́nu tó jẹ́ pé DNA kan náà àwọn generations àwọn ancestors wa ló jọ dá gbogbo wa tájọ jẹ́ ẹ̀jẹ̀ kan náà tábà tún sọ fún wọn pé ẹ dìde èébú náà máa bú wa kí ló pè wá Yorùbá nation ló pè wá kò sí bá ṣe lè pẹ́ nínú Nàìjíríà ẹ má jẹ́ nǹkan arọ́tọ̀ yìí a máa máa ké ni because Nàìjíríà ò kì í ṣe country ta lè dúró sí Olódùmarè ò fẹ́ wa ń bẹ̀ òun lè ṣe ní wípé àwa Yorùbá ní any good news ní Nigeria ju bad news lọ and if we still continue to stay in that country bad news náà la mama treat bá ṣe mama treat bad news every time náà ni until nǹkan ṣoṣo tó lè jẹ́ kí bad news kó stop fún àwa ọmọ Yorùbá òun ni pé ká kúrò nínú Nigeria ẹ jẹ́ ká lọ protect dignity ẹ jẹ́ ká lọ protect generation wa ẹ jẹ́ ká lọ protect àwọn young youth ẹ jẹ́ ká lọ protect àwọn arúgbó wa ẹ jẹ́ ká lọ protect ilẹ̀ wa ẹ jẹ́ ká lọ protect gbogbo resources wa ẹ jẹ́ ká lọ protect gbogbo nǹkan about us nítorí future generation to come because gbogbo àwọn tí wọ́n rúlu Nàìjíríà kan ń gàbálẹ̀ wa lórí they are not ready to protect us tí àwa Yorùbá tí a bá protect ara wa àjèjì kankan ò lè protect wa because a country Nigeria country was the country tó jẹ́ pé tí Yorùbá bá rúlu ní ọdún yìí Yíbò ló máa rúlu lọ́la Haúsá ló máa rúlu lọ́tùnla ń gbé síra wọn tí Yorùbá bá fún yín ní protection lọ́dún mẹ́jọ tí Fúlàní bá gbé á tún fìyà jẹ yín fọ́dún mẹ́jọ kábọ̀sibọ́sí òun wá tiẹ̀ wá fún Yorùbá láyè kó débẹ̀ débi tó máa protect yín Yorùbá tó tún wá débẹ̀ gan kò tún wá rí títí wá rò then what are we doing there? What are we doing there? Ẹ jẹ́ ká lọ ní sọ jù báyìí lọ ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrì ẹ̀yin ìyá wa ẹ̀yin grandma ẹ̀yin sister wa ẹ̀yin brother wa ẹ̀yin daddy wa tó bá kó wá jù sí wa ẹ jẹ́ ká ta tó bá kẹ̀yìn sí wa ẹ jẹ́ ká ta tó bá wá kó àwa nìkan ẹ jẹ́ ká tẹ́rẹ̀ ara wa pa pé ẹ jẹ́ ká bira wa léèrè wípé ẹ jẹ́ ká ronú lọ sẹ́yìn fà ẹ jẹ́ ká wá bira wa léèrè lásìkò yìí wípé mọ́mì yín kí ni benefit tó jẹ nínú Nàìjíríà grandma yín kí ni benefit tó jẹ nínú Nàìjíríà àtìgbà tẹ́yìn náà ti dàgbà kí ni benefit tó jẹ nínú Nàìjíríà ẹ jẹ́ ká bira wa tí ẹ bá wá lè rí ánsà mú jáde ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí grandma yín great grandma yín kí ló jẹ nínú Nàìjíríà ẹ wá bọ́ sórí grandma yín kí ló jẹ nínú Nàìjíríà ẹ wá bọ́ sórí ìyá yín kí ló jẹ nínú Nàìjíríà ẹ wá bọ́ sórí bàbá yín kí ni wọ́n jẹ nínú Nàìjíríà ẹ̀yin gan náà tẹ́ wá jẹ́ ọmọ kí lẹ jẹ nínú Nàìjíríà kí làwọn ọmọ yín tẹ́ wá bí sílẹ̀ kí wọ́n ti jẹ nínú Nàìjíríà tí ò bá sí answer to that question then what are we doing in the country? There is nothing we are doing there. We are just wasting our time and wasting our resources, wasting our wealth for àwọn àjèjì tí wọ́n mingle pẹ̀lú àwọn slave master láti máa bàyè wa jẹ́. That's all. That's what I can say. Olódùmarè ọba dániwáyé kò ní jẹ́ ká rí ìgbésọ̀ bí yóò kì í ṣe bẹ̀rù. Nǹkan kan ṣoṣo tẹ́ máa bá mi ṣe ní wípé ẹ bá mi pín ẹ bọ́ra pín ètò yìí kó go far. Ẹ bá Ewin pín ètò yìí kó go far. Àwọn Fúlàní Ìlọrin àwọn lọ́sàn nílẹ̀ bọ́ra àti Ewin mo jẹ́ tí hashtag ẹ̀ mọ́ orúkọ mi. Ẹ bá mi pín ètò pín ṣẹ́bà, ètò ẹ bọ́ra, ètò Ewin. Ẹ bá mi pín kó go far because òótọ́ nìkan ṣoṣo ló máa lérè pẹ̀lú
pẹ̀lú àṣẹ ìlú àṣẹ àfọ̀gbòhùn mo kí yín náà ẹ ṣe jẹ́jẹ́ o ó dìgbà kan náà ó dire o Olódùmarè ọba ńlá kò ní jẹ́ kẹ́ rí kú ọmọ kò dẹ̀ ní jẹ́ ká rí ohun gbé sọnù bí ò kì í ṣe bí ọmọ ẹni tó máa dúró tì yín lọ́rùn gogogo tó máa náà máa rán àwọn ọmọ yín débi tẹ́ ẹ fẹ́ tó lóun máa rán àwọn ọmọ yín lọ síbi tẹ́ ẹ rán Olódùmarè ọba òkè àbàyẹn paná ẹni náà mọ́lẹ̀ kó tó di káwọn ọmọ yín máa dàgbà pẹ̀lú àṣẹ Èdùmàrè àgbíṣẹ àfọ̀gbòhùn ó dàgbà ó dìgbà ó dire o ẹ bá mi pín o ẹ má ṣaláì bá mi pín ẹ bá mi pín ètò One Love ó dire.